kú dédé ìwòyí, ẹ sì káàbọ̀ sí àkójọpọ̀ ìròyìn òpin ọ̀sẹ̀ láti iléeṣẹ́ Ọ̀ṣun Reporters TV. Orúkọ mi ni Rukayat Opeyemi Abdullahi. Ẹ lè darapọ̀ mọ́ wa lórí ẹ̀rọ ayélujára ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ìyẹn Facebook, Twitter, Instagram, TikTok tàbí lórí wẹ́bsáìtì wa www.osunreportersng.com. Ṣáájú, wọ̀nyí ni àwọn kókó inú ìròyìn náà. Àwọn alága ìjọba ìbílẹ̀ pín 300 alùpùpù fún àwọn iléeṣẹ́ ẹ̀ṣọ́ aláàbò nípínlẹ̀ Ọ̀ṣun. Ìgbìmọ̀ ìpolongo ìbò gómìnà Adeleke fèsì sí ọ̀rọ̀ akọ̀wé APC lórí ìṣèjọba ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹgbẹ́ ADC nípínlẹ̀ Ọ̀ṣun yan àwọn adarí tuntun. Àwọn ọba aládé nípínlẹ̀ Ọ̀ṣun ké gbàjarè lórí bí ìjínigbé ṣe ń pọ̀ sí. A ó mú ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà wá fún yín lẹ́yìn ìdánudúró ráńpẹ́ yìí. School of Modern Natural Healthcare begins operations in Osun State. Alhamdulillah. Ilé ẹ̀kọ́ Ibnu Nafis ti kó onírúurú irinṣẹ́ tá a fi ń ṣèdánilẹ́kọ̀ọ́ nípa bá a ti kó ewé àtegbò papọ̀ láti fi ṣèwòsàn lọ́nà tìgbàlódé, bá a ti déwé àtegbò mọ̀ pẹ̀lú irú iṣẹ́ ìwòsàn tá a fi wọ́n ṣe àti bí a ṣe pò wọ́n papọ̀ di oògùn oníkápsù, oníkóró, àtolómi fún ìwòsàn ọmọnìyàn. Come and become a certified natural healthcare professional in herbal medicine and special knowledge in plants, roots and natural substances at Ibnu Nafis Academy. Fọ́ọ̀mù ìgbaniwọlé láti di akẹ́kọ̀ọ́ ń lọ lọ́wọ́. Agbègbè orí òkè Gbọ́bámú, ìlú Ìlóbù, ìpínlẹ̀ Ọ̀ṣun ní Ibnu Nafis Academy fi kalẹ̀ sí. Ẹ̀ka ètò ẹ̀kọ́ nípa ìmọ̀ èdè òyìnbó àti ti lárúbáwá pẹ̀lú híhá kùránì sórí tún wà lọ́dọ̀ wọn. Nọ́mbà wọn ni 08035656858 tàbí 07041838901 tàbí 07070466972 àti 08060351949. Ọlọ́run ò sọ àìsàn kankan sórílẹ̀ ayé àyàfi kó sọ ìwòsàn rẹ̀ pẹ̀lú ẹ̀. Inshallah Ibnu Nafis Academy lábẹ́ àkóso Darussalam Motors Foundation lọ́nà àbáyọ. Ẹ káàbọ̀ padà. Ní báyìí, ìròyìn lẹ́kùnrẹ́rẹ́. Ìgbìmọ̀ àwọn ọba aládé nípínlẹ̀ Ọ̀ṣun ti ké gbàjarè lórí bí ìṣẹ̀lẹ̀ ìjínigbé ṣe ń pọ̀ sí jákèjádò ìpínlẹ̀ yìí, pàápàá jùlọ ní àwọn ìlú tó wà ní ẹ̀bá ààlà. Ìgbìmọ̀ náà lábẹ́ àkóso ọdí ti Ilé-Ifẹ̀, Ọba Adéyẹyè Ẹnìtògúnwùsì Ọ̀jájá kejì ṣe ìrawọ́ ẹ̀bẹ̀ yìí lẹ́yìn ìpàdé pàtàkì kan tó wáyé ní ààfin Ọ̀ọ̀ni láti jíròrò lórí àwọn ìpèníjà tó ń dojúkọ ààbò ìpínlẹ̀ yìí. Àwọn lọ́balọ́ba náà rọ ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun láti gbé ìgbésẹ̀ kíákíá tí yóò fòpin sí ìṣẹ̀lẹ̀ búburú yìí. Lágbo òṣèlú, ẹgbẹ́ African Democratic Congress ADC ní ìpínlẹ̀ Ọ̀ṣun ti ṣe àpéjọpọ̀ wọn láṣeyọrí níbi tí wọ́n ti ń yan àwọn adarí tuntun láti darí ètò ẹgbẹ́ náà. Alhaji Azeez Isa Adésìjì ni ó jáwé olúborí gẹ́gẹ́ bí alága ẹgbẹ́ ADC ní ìpínlẹ̀ Ọ̀ṣun pẹ̀lú àwọn ọmọ ẹgbẹ́ òṣìṣẹ́ mìíràn tí wọ́n dìbò yàn níbi àpéjọpọ̀ náà. Olùdíje fún ipò gómìnà lábẹ́ ẹgbẹ́ ADC ní Ọ̀ṣun, Olúọmọ Najim Fọláṣayọ̀ Salam wà lóyè, igbákejì rẹ̀ àti àwọn ọmọ ẹgbẹ́ yòókù ni wọ́n péjọ síbẹ̀. Ṣùgbọ́n ìwádìí láti ọwọ́ Ọ̀ṣun Reporters TV fi hàn pé awuyewuye lórí ọ̀rọ̀ adarí ẹgbẹ́ náà ń lọ lọ́wọ́ ní ilé ẹjọ́ títí di àkókò yìí. Nínú ìròyìn míì lẹ́ka òṣèlú, ìgbìmọ̀ ìpolongo ìbò Adeleke ti ṣe àpèjúwe ọ̀rọ̀ akọ̀wé ẹgbẹ́ APC ní orílẹ̀-èdè yìí, Sẹ́nitọ̀ Ajíbọ́lá Bashir, gẹ́gẹ́ bí àìmọ̀kan àti ọ̀rọ̀ apanilẹ́rìn. Bashir ti sọ tẹ́lẹ̀ pé ìjọba Adeleke ti kùnà láti mú ayédẹrùn fún àwọn ará ìlú nínú gbogbo apá ọrọ̀ ajé ìpínlẹ̀ náà títí kan ètò ẹ̀kọ́. Ṣùgbọ́n ikọ̀ ìpolongo ìbò Adeleke ti fẹsẹ̀ ọ̀rọ̀ múlẹ̀, wọ́n sì fìdí rẹ̀ múlẹ̀ pé gómìnà Adémọ́lá Adeleke ti ṣiṣẹ́ takuntakun nínú gbogbo ẹ̀ka ìjọba láìka àwọn ìkọlù àti dídín owó ìjọba kù tí ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Ọ̀ṣun ṣe sìn. Ọ̀ṣun Reporters TV rántí pé Bashir fẹ̀sùn kan ìjọba Adeleke pé ó kùnà nínú ọ̀pọ̀lọpọ̀ nǹkan, pàápàá ètò ẹ̀kọ́ ní ìpínlẹ̀ Ọ̀ṣun nítorí pé gómìnà náà kọ ìdánwò WAEC ní ẹni ọdún mẹ́rin. Bákan náà lágbo òṣèlú, ọ̀gbẹ́ni Ayọ̀dèjì Ọláìyá tí gbogbo ènìyàn mọ̀ sí Ayọ̀nic tó ń fẹ́ díje dupò ọmọ ilé ìgbìmọ̀ asòfin nípínlẹ̀ Ọ̀ṣun, ó lọ sí ìpàdé àwọn àgbààgbà nínú ẹgbẹ́ òṣèlú APC ní ìlú Òṣogbo lọ́jọ́ Ẹtì Friday láti kéde èrò rẹ̀ láti díje fún ipò ọmọ ilé ìgbìmọ̀ asòfin ní ọdún 2027 láti ṣojú ẹkùn Òṣogbo. Ayọ̀nic ẹni tó tún tọrọ àtìlẹ́yìn, ìbùkún àti ìtọ́sọ́nà láti ọ̀dọ̀ àwọn àgbà ẹgbẹ́ náà rọ àwọn ọmọ ẹgbẹ́ APC láti kóra jọ kí wọ́n sì fìmọ̀ ṣọ̀kan ti olùdíje gómìnà ẹgbẹ́ náà, Aṣíwájú Munirudeen Bọ́lá Oyèbámíjí Àǹbọ̀, lẹ́yìn àti ṣáájú ìdìbò tó ń bọ̀ ní ọjọ́ 15 oṣù kẹjọ ọdún tí a wà yìí. Síbẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun, àwọn alága ìjọba ìbílẹ̀ tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú Oníléṣùṣù Ọ̀wọ̀ APC ní ìpínlẹ̀ Ọ̀ṣun ti pín
300 alùpùpù fún àwọn iléeṣẹ́ ẹ̀ṣọ́ aláàbò láti lè fún ààbò ní abúlé àti àwọn ìlú kéréje ní agbára sí i. Ètò yìí tí ó wáyé lábẹ́ àjọ àwọn alága ìjọba ìbílẹ̀ AGAN ní ìpínlẹ̀ yìí ní àfojúsùn láti mú kí iṣẹ́ àwọn agbófinró sunwọ̀n sí ní gbogbo ìjọba ìbílẹ̀ 30 tí ó wà ní ìpínlẹ̀ yìí títí kan iléeṣẹ́ ẹ̀ka ìjọba ìbílẹ̀ Ìwọ̀ Oòrùn Ifẹ̀ tó wà ní Modákẹ́kẹ́. Níbi ayẹyẹ ìfúnni ní alùpùpù náà tó wáyé ní olú iléeṣẹ́ ọlọ́pàá ní Òṣogbo, alága AGAN Ọ̀gbẹ́ni Samuel Ìdòwú Abíọ́dún ṣàlàyé pé ìjọba ìbílẹ̀ kọ̀ọ̀kan ni ó ra alùpùpù mẹ́wàá láti ti àwọn iléeṣẹ́ bíi ọlọ́pàá, DSS àti fìgìláńtẹ́ lẹ́yìn. Kí á tó mú ìròyìn wá sí òpin, wọ̀nyí ni àwọn kókó tá a mẹ́nubà. Àwọn alága ìjọba ìbílẹ̀ pín 300 alùpùpù fún àwọn iléeṣẹ́ ẹ̀ṣọ́ aláàbò nípínlẹ̀ Ọ̀ṣun. Ìgbìmọ̀ ìpolongo ìbò gómìnà Adeleke fèsì sí ọ̀rọ̀ akọ̀wé APC lórí ìṣèjọba ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹgbẹ́ ADC nípínlẹ̀ Ọ̀ṣun yan àwọn adarí tuntun. Àwọn ọba aládé nípínlẹ̀ Ọ̀ṣun ké gbàjarè lórí bí ìjínigbé ṣe ń pọ̀ sí i. Èyí ni àkójọpọ̀ ìròyìn òpin ọ̀sẹ̀ láti iléeṣẹ́ Ọ̀ṣun Reporters TV. Orúkọ mi ni Rukayat Abdullahi Ọpẹ́yẹmí. Ẹ ṣeun tẹ́ ń wò wá.